ìyámọ̀dé bẹ́ẹ̀wù onílé onílé ìyámọ̀jà àmọ̀tá àbárajà olùkù ara làásì. kábíyèsí Yeah. a kí yín púpọ̀ Ẹ ṣé. ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. Àmín o. Ẹ̀yin bàbá mọ́nímọ́ní ẹ náà lẹ ní òjòjò ní ṣòwò kó mọ̀nà jà Bẹ́ẹ̀ kókókó làrọ̀ tá a lè adúpẹ́. yín Ẹ ṣé. ìkànnì inside Ilé Ifẹ̀ ìkànnì Yeah. tó so gbogbo ọmọ Ilé Ifẹ̀ Mm. papọ̀ àwọn ti diaspora àti Bẹ́ẹ̀. àwọn tó wà ní Ifẹ̀ Yeah. tó so gbogbo wa papọ̀. Bíọ́lá Fákóyèjọ Àwòṣemọ̀ àwa kan mọ̀ yín sí Oòduà yàtọ̀ sí pé ẹ jẹ́ kábíyèsí ta ni gan. Ọba Abíọ́lá Fákóyèjọ Àwòṣemọ̀ tí ó jẹ́ olóòtú ìlú Táfá àbí ìlú Ilé Ifẹ̀ ó ti ń pẹ́ díẹ̀ báyìí o ní agboolé Òbìrí. Òbìrí o ló gbé sí òun Òbìrí o ló gbé sí òun. Agboolé yẹn láti bí yín. Agboolé ibi tán bí mi sí. Àwọn iléèwé wo lẹ wá lọ? Tán bí mi mo lọ sí Òkè Sódà the Apostolic. Apostolic. Ẹ̀gbọ́n mi kan wá wà lẹ́kọ̀ọ́ wọ́n bá wá mú mi mo bá kúrò nífẹ̀ẹ́ nígbà yẹn mo bá wà lọ́dọ̀ ẹ̀gbọ́n mi yẹn kọrin kan kése díẹ̀ wọ́n tètè fi mí sí skul. ọwọ́ ò tí ì tètí. Ọwọ́ ò tí ì tètí. Wọ́n gbé mi máa ń bá ẹ̀gbọ́n mi yẹn ó lè máa ránṣẹ́ ṣe gbogbo ẹ̀. Inú wa bí mọ́dà mi wá mú mi padà. Mo tún wá padà sí Ìlọ́rọ̀ yẹn. Níbi Apostolic. Níbi Apostolic yẹn. Bàbá mi kan wà l'Óṣogbo ní Ìfẹ́ Olúwa grammar school. Bàbá yẹn ló ní school yẹn. Dádì mi ọ̀rẹ́ jọ ni wọ́n gbà yẹn. Wọ́n bá ní kí n lọ school yẹn secondary school. I went to that secondary school. Nígbà tó pẹ́ tí mo ṣáà tún kúrò ńbẹ̀. Mo lọ sí Ifẹ̀ City College mo ti wá lọ ṣetán. Ẹ ti parí. Mo ti parí. Lọ́dún wo ni ẹ? 1970. Ilẹ̀ ta sí. 71, 72. I can't tell. Lẹ́yìn ìgbà tẹ wá parí. Nígbà tí mo wá parí Ifẹ̀ City College. So mo wá ṣiṣẹ́ teacher fúngbà díẹ̀. Àwọn iléèwé wo lẹ ti. Ní teacher oko. Mo lọ sí kí náà ti ń porúkọ ẹ̀. Mo this primary school ní ọ̀nà Famia. Mo ti teach. Ẹ ṣàṣì àwọn iṣẹ́ teacher. Mo ṣiṣẹ́ teacher fúngbà díẹ̀. Kẹ́ tó wá tẹ̀síwájú. But kí n tó tẹ̀síwájú mo ti máa ń gbúrò Wọlé Ṣóyínká lórí television. Mo dẹ̀ ní interest nínú art gan. Màá mi ọ̀rẹ́ ni put me through ní gbogbo time yẹn. Mo wá kọ ìwé sí Ṣóyínká ìgbà yẹn wọ́n ti gbé mi wá sí Ethiopian grammar school láti wá teach. Mo wá kọ̀wé sí Ṣóyínká pé mo máa ń wo Uncle Túnjí Oyèlànà lórí television. Aláàrù tó ń jẹ búrẹ́dì. Aláàrù tó ń jẹ búrẹ́dì. Wípé tá bá tẹ̀ lè gbà mí sí tíátà. Èmi náà láìkì kíní wọ̀nyí ìgbà yẹn dẹ̀ ní gbogbo ìgbà yẹn ní ayé ìdójì gbogbo owó tí wọ́n san fún mi nígbà sọ̀rọ̀ pé tí ẹ̀ bá kọ́ parí secondary school tí result ò bá ti jáde wọ́n á máa fún ẹ láti salary tí result ẹ̀ bá wá jáde tó wá dáa wọ́n á san owó ìgbà yẹn là ń gba bíi 22,000 something. Owó dẹ̀ níwà. Owó níyì. Ìgbà yẹn mo wá lọ ra àwọn instrument mo ra keyboard mo ra guitar mo tún rí owó yẹn débi pé mo ra àlùkù Vespa ńgbà yẹn but dáàdì mi seize ẹ̀. Dáàdì mi ní ó ní mi ò ní fẹ́ tẹ̀síwájú láti kàwé mọ́ pé mo kàn fẹ́ para mi dànù ni. Nígbà tẹ wá ṣe yẹn tẹ kọ̀wé sí Wọlé Ṣóyínká ṣe rí èsì. Ṣóyínká rí line ó ní kí n wá kí n wá ṣe audition torí mo sọ fún pé mo láwọn instrument kan mo bá gbé keyboard mi lọ bẹ̀. Ẹ̀dẹ̀ ń dúdú dáadáa. You know me now. Mo dẹ̀ ti mọ sax gbogbo nǹkan báyẹn mo ti máa fún nílé ńgbà yẹn.
mo bá dọ́dọ̀ Wọlé Ṣóyínká ìgbà yẹn ni Ṣóyínká ló ṣe play kan báyìí kan pè ní Opera Wọn Yọ̀ Sí. So meanwhile Opera Wọn Yọ̀ Sí yẹn mo ti gbọ́ pé ó ṣe Opera Wọn Yọ̀ Sí mo ti wá lọ compose orin fún Opera Wọn Yọ̀ Sí yẹn Opera Wọn Yọ̀ Sí. So ìgbà tá a wá débẹ̀ ọ̀rẹ́ mi kan wà tán pé ọ̀rẹ́ mi ó ti kú kọ́lọ́run fọ̀run kẹ́ lájọ wá lọ òun náà máa ń kọ script àjọ wá lọ bẹ̀ Ṣóyínká wá rí mi ó ní this is your instrument. Yes. What were you doing to get this instrument? Ìjọba ní ó dáa òun fẹ́ gbọ́ wọ́n bá gbé orin ẹ̀ jáde. Wọlé Ṣóyínká Wọlé Ṣóyínká wọ́n yọ sulphate wọ́n yọ sulphate mo gba Opera Wọn Yọ̀ Sí bá fi music sí. minor gbogbo ẹ̀ gbogbo wa lọ Ṣóyínká kan wo mi báyìí ṣáà ni it's okay you know Wọlé Ṣóyínká máa appreciate talent. Ó ní okay you want to be in the theatre okay resume tomorrow. bẹ́ẹ̀ ṣe di ara part of the theatre Wọlé Ṣóyínká ni. mo wá gba fọ́ọ̀mù gba ti diploma fọ́ọ̀mù jáde. ní fásitì wo. Ifẹ̀ University of Ifẹ̀ ńgbà yẹn. Ifẹ̀ ní Ṣóyínká wà ńgbà. Ifẹ̀ ní Ṣóyínká wà ńgbà yẹn ìgbà yẹn náà gbé wá sífẹ̀ mo gba fọ́ọ̀mù diploma mo ṣe diploma in theatre arts mo tún gba fọ́ọ̀mù music mo ṣe diploma in music. Wá jẹ́ double diploma. Ó jẹ́ double diploma so hàn pé look ìgbà yẹn mo ti wá mo ìjókòó sí theatre nìyẹn so mo ìrọ̀ sí perform ìgbà tí mo wá perform fún gbà díẹ̀ mo wá at least ó yẹ kí èmi náà ní troupe tèmi náà òun mo fi dá troupe yẹn lẹ̀. Kí lórúkọ troupe yẹn. ọmọ Odùduwà ọmọ Odùduwà ni. lẹ́pẹ́ gan. ni mo pè gan. so ẹ ti sọ orúkọ troupe yẹn gan kó tó bẹ́ẹ̀ play ká tó pè mí sí fíìmù Odùduwà ká tó pè mí sí fíìmù Odùduwà mo ti sọ orúkọ fún yẹn. so bẹ́ẹ̀ ṣàṣe diploma yẹn. mo ṣe diploma yẹn so mo ti wá ń perform káàkiri tí mo ń perform nífẹ̀ẹ́ wọ́n ti ń lo àwọn music mi lórí rédíò lórí television nígbà yẹn so that was how I there was a started making time it. báwo lẹ ṣe wá wò pé African studies agbọ́ngbà kan pẹ́ wà ní African studies nínú OAU music department àbí ibẹ̀ ni mo wà. Ibẹ̀ ni mo wà tí mo ti ń create gbogbo ohun tí mò ń ṣe yìí. Bẹ́ẹ̀ ṣe tá à ń gbọ́ gbogbo tá à ń gbọ́ nígboro yẹn. You know the department of theatre arts is majorly on practicals. You get it? So wọ́n dẹ̀ respect ẹni tó bá ní talent. So as of that time so wọ́n dẹ̀ ń gba àwọn èèyàn náà sí theatre gbà yẹn. Ṣóyínká is a kind of character tó yẹ pé ó máa ń encourage àwọn èèyàn tó bá rí pọ́n ní interest in arts tó bá fẹ́ further more. Àfààyè sílẹ̀. So but earlier before then mo bá wọn bẹ̀rẹ̀ ní Orí Olókun as a student nígbà tí mo wà University College. Teacher kan máa ń kó wa lọ sí Orí Olókun gbà yẹn tàjọ máa ń perform. Orí Olókun performing troupe ní Àrùbídì gbà yẹn. So ta ló head yẹn gbà yẹn. Ọláròtìmí Professor Ọláròtìmí. Wọ́n tó gbé Ṣóyínká wá. Okay, Ọláròtìmí tó kọ late Ọláròtìmí tó kọ the gods are not to blame. The gods are not to blame. Wọ́n tó ẹ̀ṣọ́ àgbé Ṣóyínká wá. As the head of the department. Wow. Okay. The department yẹn ṣàlàwọ̀ àṣà náà láti ń perform. Wọ́n sọ yín dòṣìṣẹ́ ẹgbẹ́ ṣe dòṣìṣẹ́. Mo ń ṣiṣẹ́ níbẹ̀. Then nígbà mo wà student wọ́n sanwó fún mi o. Títí mo parí diploma mi. Bẹ̀tí nígbà mo parí diploma méjèèjì wọ́n tún gbà mí padà. Full time. Ẹ wá ń ṣiṣẹ́. Depends on how you good. So wọ́n tún gbà mí padà so àjọ ń perform àjọ ṣe series of play àjọ ṣe Kurumi a lot of productions. Àwọn iṣẹ́ wo lẹ ṣe pẹ̀lú Ṣóyínká? Iṣẹ́ ti pọ̀ so a lot of operas ní Ṣóyínká máa ń kọ nígbà yẹn. The Trial of Brother-Jero. Ó ṣe Trial of Brother-Jero bí wọ́n ṣe ń gbà yẹn àwọn play kan ní Ṣóyínká ń kọ àwọn play pọ̀ tí Ṣóyínká kọ ń gbà yẹn nígbà tó head play ó pọ̀ gidi ó máa ń pe àwọn most of his colleagues àbáwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn professors tó ń gan train ó máa pè wọ́n wá
wọ́n wá direct convocation play nígbà yẹn. nígbà yẹn àìmọye convocation play lájọ ṣe tẹ́tí jọ nígbà ṣe. yẹn tá a ti ṣe nígbà yẹn. òkè bẹ́ẹ̀ ṣàṣe bí ìrìn àjò yín ṣe ìrìn àjò tíátà Yeah. music bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. to your credit album mélòó àbí track mélòó. mo ṣe track o gbogbo àwọn ọmọ Odùduwà yẹn track ni. Áfíríkà Ìwé Áfíríkà, bọ́ ní Nàìjíríà àtolúwa làwa o ọmọ Odùduwà. ẹ jẹ́ ká ronú o ọmọ Áfíríkà. bí mo jí máa ṣoge. mo ti ń tà láti rántí yẹn. bí mo jí máa ṣoge. bí mo jí máa ṣoge. bí mo jí máa ṣoge. ọmọ ológe ni ìyá mi ò. bí mo jí máa. ṣáà ní ṣe remix àwọn orin báyìí. well, I don't know how far a lot. àwọn orin ṣó wà lórí àwọn online stores. ó wà ní YouTube. ní YouTube kẹ gbogbo àwọn kinetic porúkọ television afẹ NTA. That woman was talking to me about 2 days ago. gbogbo àwọn orin yẹn wà ń bẹ ó wà lọ́dọ̀ wọn nígbà ó wà lọ́dọ̀ wọn ṣe wọn pé tí nǹkan bá ti ń pẹ́ gbogbo àwọn táwọn ọmọ táwọn ṣe ń kọrin báyìí ìgbà yẹn àwọn yẹn ò tẹ̀ tí jáde nígbà yẹn tá a fi ń ṣe rẹ́kọ́ọ̀dù tiwa táyì àwọn èèyàn dẹ̀ gbà. ó dẹ̀ evergreen ó dẹ̀ ṣe ó ń bá gbà mu. àwọn èèyàn sì ń play wọ́n sì ń play lórí rédíò wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n máa ń yọ mí lẹ́nu mo dẹ̀ tá gidi pé wọ́n gbà mo travel. ṣé ẹ ṣì ń ṣeré abẹ́ ìṣeré mọ́. ṣe drama. nítorí ẹ ti di kábíyèsí báyìí. wọ́n invite me a lot of invitation in my palace there. mi ò lè lọ máa kàn ṣeré káàkiri anyhow. How much are they going to pay me in location? Though interest no matter you, but with the age and the health challenge, one has to be very careful. Because nǹkan tó ń ṣe àwọn artists wa lè ṣe nìyẹn. When most of them came to me recently, mo láti advice wọn. Look, ẹ gbọ́dọ̀ wà careful. ẹ̀yin ṣọmọdé mọ́. ẹ̀yin ṣọmọdé mọ́. Rehearsals, staying late night for recording. Ara ló ń fàbọ̀ sí o. Stage play lẹ́yìn really major lé lórí. Stage play. bẹ̀tì ní o mo bá wọn ṣe àìmọye. ṣe àwọn location recording. Yes, àìmọye tí mo bá wọn Saheed Balogun àwọn kò ṣe. See their pictures over there. Yes, all over. Yes. Okay, kí wàá ní ìbáṣepọ̀ tó ṣì wà láàrin ẹ̀yin àti àwọn Yorùbá movie industry or Nollywood lápapọ̀ lásìkò yìí? We are, you know, in the theatre. Are you talking to me personally? Personally. I mean, recently they accept me. Saheed Balogun came recently to select me as one of their grand patrons. Picture one there, you can take the recording of the picture. Well, I want to call àwọn Afeez and co. You can see them there. So the problem with them is that organization which were divided. Tampan, ANTP. So generation Tampan lẹ́yìn, generation ANTP lẹ́yìn. ANTP, generation ANTP lẹ́yìn. But not even. There is also, we have NANTAP in the university. There is university theatre as well. Yes, we have NANTAP. Ṣé àwọn tó dìde lọ kọ gan ní ilé-ìwé gíga? We have NANTAP, which I am one of them. But ANTP, I joined them as well. Okay, that's good. Kábíyèsí kó tó di pé a máa kó lórí ọ̀rọ̀ theatre, music, nǹkan kan tẹ́ ṣe. Àwọn orílẹ̀-èdè wo ni mi sọ̀rọ̀ sí ẹ̀? Àwọn orílẹ̀-èdè wo ní iṣẹ́ tíátà yẹn ló láǹfààní láti gbé yín dé nígbà yẹn? Upcoming. Ìgbà yẹn mo lọ sí America. Okay. Mo lọ sí London. Okay. Mo láwọn ọ̀rẹ́ mi láwọn òyìnbó tó máa wá gbé mi káàkiri nígbà yẹn. Okay. So Germany mo ní oore ọ̀fẹ́ láti lọ sí orílẹ̀-èdè mẹ́ta. Nígbà yẹn as of that time. Okay. Ẹ jẹ́ ká wá padà sórí royalty now. Ká padà sórí the royalty, the traditional institution now. Ìgbà wo gan lẹ ti di ọba? More than 6 years ago. More than 6 years. Ní life kẹ́ ẹ tó dọba
àtìgbà tẹ́ dọba ń sìn. When we talk of that time, there is culture and there is culture now as well. As well. So life gba yẹn mi ò lè fi wéètì sí. Bí mo ṣe lè dress lọ jáde nísìn, ó yàtọ̀ ó kàn jẹ́ pé ó máa reflect lára mi gbà mí. Àwọn kéèyàn lọ sílùú òyìnbó kò tàbí ò ó kàn lè lóyìnbó you have to be very smart. You get it? Agbádá mọ́tò bá lọ kọ́ ẹ. Àwùlọ nìyẹn. Wọ́n kàn bí eléyìí pé mo ní bàbá eléyìí ti wá ẹwọ́ pẹ́sẹ́gbẹ́ kan ni. So but you have to be very smart most times and then you dress nice. But nífẹ̀ẹ́ traditional settings àwọn èèyàn ń sọ pé ó dà pé kábíyèsí Awúṣemọ kò bá ọba ṣe o kò bá ilé ṣe o pé wọ́n máa mọ̀ pò ní ẹ̀kàn dá wà pé on your own ni. Irọ́ o. Ẹ̀ tiẹ̀ mi ò lókè. àwọn òun rí yín ní most of the public functions, mi ò public yes. festivals and other things. Let me tell you, I respect myself. You get it? And I just have to dignify myself as well. You don't just go to anywhere where you are not invited. Oh, ní ti fi wá jọba. A dẹ̀ ti ní kingdom wa. Ti ní territory, ti ní domain. Àti ní domain wa. So all we need is to develop that kingdom. Result ló fẹ́ gbọ́. Ṣebí tẹ́lẹ̀ àjọ ń ṣe ọlọ́jọ́ ṣe gbogbo ẹ̀ náà ni. Tá máa kó àtà máa jókòó síbẹ̀. You get it? Which is okay. No, tá bá fẹ́ ṣe festival, anything. We form our circle as well, we sit down as obas and we enjoy ourselves. To the glory of God, Ọlọ́run ti fún wa ní Ọọ̀ni. Ọọ̀ni dẹ̀ ó gba intelligent. You get it? Ọlọ́run kàn mọ̀ọ́mọ̀ gbé fún wa ni. So, in most cases, as far as I'm concerned, it's not like èmi mo ń bá àwọn èèyàn tó bá pè mí ṣe o. Ẹ tó bá pè mí, màá bá ṣe. Kì í ṣe pé dẹ́yẹ sí èèyàn kan bí misunderstanding. But mo máa ń fúnra mi ní respect. Mi ò fẹ́. Ẹ ṣe mo gbọ́ mo wá mo gbọ́ mo yà. Mi ò ṣe irú àwọn ọba bẹ́ẹ̀ yẹn. Tó bá ní nǹkan ṣe tó bá pè mí, á gbé dẹ́. Táyé ẹ̀ bá yọ. Táyé ẹ̀ bá jọ tí bá wà Nàìjíríà. You get it? I will come there. Màá dẹ̀ play the fit fún ẹ. Okay. Kì í ṣe pé kí nǹkan wá kí n gbẹ́nu jẹun kí n lè dìde. Okay. Ẹ jẹ́ ká wá padà lọ sí ìlú tí Ọlọ́run fi yín ṣe àkóso lé lórí. Kí làwọn ìdojúkọ kí làwọn àwọn challenges láti ìgbà tẹ́ ti di ọba. Challenges wà. There was a time tí crisis wà níbẹ̀. Láwọn ọmọdé ayékẹ́. Àgbálẹ̀ oko. Àgbálẹ̀ oko. So, but notwithstanding, iṣẹ́ wa náà láti mójútó bí tí wọ́n bá fi wá jọba sí. Àjọ máa fèsì ẹ̀ náà ni. But a fẹ́ wàhálà. Nítorí tí olórí aládé gbogbo gbé dání àlàáfíà ni. A fẹ́ wàhálà. More than 2 times mo ti lọ ra rice fún wọn nǹkan tán rí ká pín fún gbogbo àwọn tó wà ní domain. Yes. Kí lẹ wá ń ṣe gẹ́gẹ́ bí traditional ruler, not ordinary traditional ruler. Ọlọ́run fún yín lórí ọ̀fẹ́ ẹ wà expose. Jáde ẹ̀ríta socialite ní America, London, Germany, whatever. Ẹ wọlé ẹ̀ ń jáde orí ọ̀fẹ́ Ọlọ́run ni. Kí lẹ ń ṣe àbí kí làwọn ètò tẹ́ ń ṣe lábẹ́lẹ̀ láti mú more development wá sí domain ní? Kó má kàn jẹ́ pé ibẹ̀ yẹn iṣẹ́ oko à ń gbẹ kòkó à ń ká kòkó à ń gbẹ̀gẹ́ nìkan. Sórí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kan tí ń ṣe ọ̀nà bẹ̀ nísìn. Àwọn nǹkan kan wà tí à ń plan bí ká dá ọjà sílẹ̀ torí ibi tó ti lè bẹ̀rẹ̀ nìyẹn. Ibi tí ò bá tí ì lajú. You get it? Because ká sì believe pé bí ìlú yẹn ìlú wa la máa pè ó di under development ló ṣì wà. But fún ẹni tí ó bá lè ronú dáadáa àwọn nǹkan tó máa ń boost
economy ìlú ọjà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ọjà la máa kọ́kọ́ dálẹ̀. sọ́jà wà ń bẹ bá rẹ ṣe bẹ́ẹ̀. ọjà ò tí ì bẹ̀rẹ̀ ń bẹ̀ o. ẹ ń gbèrò láti dá ọjà sílẹ̀. à ń gbèrò láti dọ́jà sílẹ̀ but peace gbọ́dọ̀ kọ́kọ́ wà. ìyẹn ni pé ẹ ṣe ní àwọn àdójúkọ pẹ́pẹ̀pẹ́ kan lórí ọ̀rọ̀ yes ààbò security. peace gbọ́dọ̀ wà torí lẹ́nu iṣẹ́ tí mo jọba yìí crisis ti ṣẹlẹ̀ tó jẹ́ pọ́n ti pààyàn ń bẹ̀. ṣẹ̀dẹ̀ gbọ̀njọba gbọ́. dáadáa. kí wàá làwọn aláṣẹ ń ṣe. àwọn aláṣẹ wọ́n fún wa lọ́lọ́pàá láti wà pẹ̀lú wọn ń bẹ̀. you know àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ láàrin Yorùbá ni wípé a máa ń ròótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ àní lè sọ ṣòye yín bẹ́ẹ̀ yẹn àní lè sọ so ó wà ní nǹkan tó ṣì ń jẹ́ kí oríṣiríṣi nǹkan máa mí but peace la fẹ́ torí ìṣe àtasọ àárín ìlú náà máa gbé òwe ni mo pa o a lè bá wọn jà because if we really want development like redevelopment real development we have to seek for peace first. àwọn ìgbésẹ̀ lè wá ń gbé láàrin igun kìíní igun kejì. kò sí ìgbésẹ̀ kankan tá a sì lè gbé báyìí. tó sì ń gbóná ó ń yọrùkú. tó sì ń gbóná a lè gbé ìgbésẹ̀ kankan because whatever happens ohun téèyàn bá fẹ́ ṣe nígbà tí a bá ń wò wípé wà ká fi àwọn èèyàn joyè nílùú ara development ni. ìgbà tí wọ́n bá joyè tán ṣe gbogbo ẹ̀ tán rí i pé yes nǹkan settle well. àwọn náà lè dá iléeṣẹ́ sílẹ̀. iléeṣẹ́ lè wà láti dálẹ̀ gbogbo àtàwọn òyìnbó mi wá ó kó wọn lọ bẹ̀ wọ́n wo bẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ so and God so good one kábíyèsí tàjọ close mọ́ra wa Ọbámọlódù ó try gan ó ti engineer situation whereby wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe ọ̀nà àjọ wà níbẹ̀ náà dọ́tà àwọn tó fẹ́ ṣe ọ̀nà wà wọ́n dé ní àjọ input náà ni torí wájú palace mi lọ́nà yìí náà máa gbà kọjá so first ara àwọn development náà nìyẹn lẹ́yìn ìgbà yẹn àwa decide pé ó yẹ ká dá ọjà sílẹ̀ ẹnìkan oṣù ò lè dá ọjà sílẹ̀ àgbájọ ọwọ́ ni àgbájọ ọwọ́ ni èèyàn lè possibility kéèyàn gbowó sílẹ̀ wà ṣùgbọ́n kó tó lè wà fruitful. a gbọ́dọ̀ jọ ní àpérò ẹ jọ̀ọ́ báwo la ṣe fẹ́ ṣe bó ni àwọn aráabí ti fẹ́ máa nájà tí ò ní sí crisis débi wípé wàhálà dé àwọn èèyàn búrò ó bọn wọ́n họ. lórí ó dilé. jọ̀wọ́ la fẹ́ ṣe yẹn dá. There must be peace first. Permanent peace. Permanent peace. And the only way we can have peace is to be friendly to ourselves. Ọlọ́run ti dá wa pọ̀ ti dá wa pọ̀. Kò sí nǹkan tá a lè ṣe. Kò sí nǹkan tá a lè ṣe. Àwọn ọ̀dọ́ náà ń gbọ́ báyìí gbogbo àwọn èèyàn ọbẹ̀ náà ń gbọ́ báyìí. Because àti dìkan náà. Ìṣẹ́ àtàsọ̀ wọ́n jọ máa gbé náà ni. Ìpò àtàlìkámà wọ́n jọ máa dàgbà. Wọ́n jọ máa dàgbà náà ni kò sí nǹkan tá a lè ṣe. Inú mi dẹ̀ dùn yìí pé olórí aládé tá a ní peace ló náà máa ń wá. Somebody was making comment recently pé kíní kan bàbá lọ ń bá àwọn kan ṣeré lọ sí look ẹ má tẹ̀ wá sórí ibẹ̀ yẹn let him fún ẹni tó bá lọ́gbọ́n is very intelligent let him mix with people let there be peace. They are all his subjects. Yes, they are all his subjects. So jọ́ wo la fẹ́ create enmity dà. Mo tọrọ ní ká má sọ òun o. Ó kàn ó lè gbóná létí ẹlòmíì. And that's why ara nǹkan tí ó jẹ́ kí mo ra dákẹ́ kí n máa wòran nìyẹn. Tó fi dàbí pé ẹ jìnnà sí the Ife politics and administration. I don't intervene into Ife politics. I don't do that. Because I'm a kind of person tó jẹ́ pé anything tó wá máa mú positive wá máa wò
tó lè mú lọ síwájú wá. You get it? Tí a bá ṣe bẹ́ẹ̀, we will continue to have problem. Do you believe that? We will continue to have problems. So pé ká kúkú ká gba kádàrá Ká Allah. gbà wípé yes. But the only thing ni pé kì í pẹ́ tí bàbá tọmọ náà Kó mọ́ làálàá. kó mọ́ làálàá. You get it? Kì í pẹ́ tí bàbá tọmọ kó mọ́ làálàá. Kì í ṣe wípé kéèyàn kọjá ààyè ẹ̀ ju bó ṣe yẹ lọ. Ibi tán bá dá yín sí ètò síbẹ̀. Mọ́ kọjá ààyè yín. Ẹ mọ́ kọjá ààyè yín. We are ready. Àwa náà sì ní fẹ̀gbin lọ yín. Àwa náà sì ní ò ní bá yín jà. Ẹ jẹ́ ká jọ máa ṣe nǹkan nítorí ìlú. Ẹ ṣé bàbá wa. Tẹ́yìn báyìí ṣe ń darapọ̀ mọ́ wa ìkànnì Inside Ilé-Ifẹ̀ náà ni eléyìí tá a pè ní ojúkojú 1-on-1 pẹ̀lú kábíyèsí His Royal Majesty ọba Dr. Bíọ́lá Abíọ́lá Fákóyèjọ Àwòṣemọ̀ aka Oòduà. Oòduà. A ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ Oòduà yẹn o. No problem now. Before then, ẹ jẹ́ ká wo Ifẹ̀ politics ìlú Ilé-Ifẹ̀ lápapọ̀, the level of development bó lẹ ṣe fẹ́ rè tí. Yes, development wà. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó yẹ ká tó tiẹ̀ yá ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ká tó bẹ̀rẹ̀ nítorí ìgbà. Ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni. Kábíyèsí o. Ọọ̀ni rìṣà. Kábíyèsí aláṣẹ. Kábíyèsí o. Tàbá porí akọni àfidàlálẹ̀. Kábíyèsí. Olórí aládé gbogbo. Kábíyèsí ọ̀nà ìṣà. Humble father. Intelligent fellow. A dúpẹ́. Ifẹ̀ ó yẹ kí Ifẹ̀ máa dúpẹ́ ni. Ọjọ́ tí bàbá yìí ti ń káàkiri àwa misrepresented rí láyé. A sọ gbogbo ẹ̀. He knows everything. God sent. Ó mọ history, ó mọ gbogbo ẹ̀. Kò sí ní tẹ́ ẹ bá dọ́dọ̀ ẹ̀ á fọ fún yín wẹ́wẹ́. Ọmọ tí Ọlọ́run máa rán bàbá tí ìṣẹ̀gbẹ́ bàbá lábàbá ẹnìkan. Olórí aládé. Láṣẹ kẹjọ ìṣà. Ọlọ́run mọ̀ ràn ọ́ kábíyèsí ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì. Kábíyèsí o. Ó ń ṣe gbogbo ẹ̀. Ǹjẹ́ máa ń múnú èmi dùn personally. Inú mi máa ń dùn. Mo máa fi ń yangàn káàkiri. Nítorí pé at least that was the time gbàtà ọkọ̀ ìjọba tó máa ń kó wa rìn káàkiri tá a máa ń tẹ̀lé lẹ́yìn. Yes, tá a máa ń tẹ̀lé lẹ́yìn. Nígbà tá a lọ sóńdó ara àmì ayẹyẹ tó pín fún wa lóńdó nìyẹn nígbà tá a tẹ̀lé lọ sóńdó kó tó di pé àkìtì kú. So ọba dáadáa tó jẹ́ pé Ọlọ́run lò fún wa tọ́lọ́run dẹ̀ ń lò láti develop Ilé-Ifẹ̀ ni. Inú mi dẹ̀ ń dùn gbogbo nǹkan tó wá yẹ kó ṣe ló ń ṣe. Kò wú ẹ̀ gan-an. Kò wú gbọ́ ọ̀rọ̀ tá ń sọ lórí social media kìíní kan ìgbà wo Ọlọ́run ti gbé ó ti gbé sókè ó ti gbé sókè. Ẹ sọ pé Ọlọ́run ò fi kẹ́. Nítòwó nítọ́lá owó ọlá connection. Bàbá sì ní èbó tó dá lẹ́nu kí ló tún kù. Bí tí bàbá jókòó sí aṣọgbà ọ̀rọ̀ mọ́ wòwe. Olúwa o wọ́n wòwe tó jẹ́ pé àwọn correct ọ̀rọ̀ tó mú ọgbọ́n wá. A tún ti fún bàbá kábíyèsí ló kọ mí nù aṣọgbà ọ̀rọ̀ mọ́ wòwe. Aláṣẹ kẹjọ ìṣà. Ọlọ́run dá tí ò ṣe farawé. Tí ò ṣe farawé. Ọlọ́run àjẹ́ ká kí wọ́n pẹ́ fún wa. Inú mi máa ń dùn wípé ó tẹ̀ jẹ́ pé a sọ pé àsìkò ẹ̀ nílùú wa ìgbọ́n tiẹ̀ tún jọba. Gbogbo àwọn Ọọ̀ni kàtẹ̀ tí ń ní ọba tó jọ àwọn ọba lọ lẹ́yìn Ọlọ́run àwọn ló tún kù kò sí àṣàdànù. Fẹ́tíjú Adéléyàn fẹ́ wò lójú ni. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Ta ló ń jẹ́ ọdẹ apẹ níwájú ọdẹ apààyàn? Ọ̀yọ́ ọmọ ló kó làlà sọnù. Àwọn Jagun lábarí kan wọn ni wọ́n fẹ́ wò lójú. Ta ló ń jẹ́ ọdẹ apààyàn?
apẹ̀rin níwájú ọdẹ apààyàn. Kábíyèsí. Ìdá bàbá Ọlọ́run á jẹ́ kí ìfẹ́ kó túnbọ̀ máa tẹ̀síwájú. Mo fẹ́ kẹ́ ẹ fún àwọn ọmọ Ifẹ̀ tó wà ní diaspora pé fún wọn lámọ̀ràn nípa pé káwọn náà kàn gbé iléeṣẹ́ wá. At least ẹ̀yin náà bá àti ẹ̀ mọ̀ púpọ̀ nínú àwọn iléeṣẹ́ tẹ ní. A mọ̀ pé you are into tourism and hospitality business nílé Ifẹ̀. Àwọn ọmọ Ifẹ̀ tó wà ní diaspora bí bá wa gbà wọ́n nímọ̀ràn káwọn náà wálé wá dáṣẹ́ sílẹ̀. Wọ́n wá dá company sílẹ̀ sílẹ̀. Wọ́n máa wálé Wọ́n wá kún bàbá wa lọ́wọ́. Bí ìlú ṣe rí ló sì ń ṣe wọ́n. Mo sì mọ̀ wípé wọ́n á wálé. Wọ́n máa wálé o. Àmọ̀ràn tèmi kàn ní fún wọn ni pé onílù ò ní lájọ́ ẹ̀lẹ̀. Kí ló tún? Kó tú. Kán wálé, kán wá dálẹ̀, dálé iṣẹ́ lẹ̀, kán wá kún kábíyèsí lọ́wọ́ fẹ́ ìlọsíwájú. Ọlọ́run ti fún wa lọ́ba gidi. Gbogbo ọba tí Ọlọ́run máa ń fún wa nílùú Ilé Ifẹ̀, àwọn ọba tó ń wá ìlọsíwájú ni. Àwọn ọmọ Ifẹ̀, gbogbo àwọn tó wà nílùú ìbò l'Amẹ́ríkà, ní London, ní Germany, ẹ wálé, mo bẹ̀ yín. Ẹ wálé, ẹ wá kún bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, ẹ wá kún lọ́wọ́ kí ìlọsíwájú wà. Ẹ jọ̀ọ́, a ti dé level yẹn báyìí. A ti dé, ẹ má jẹ́ ká rò pé kinní kan economy ò dáa bó ti wù kó bàtà ṣe bínbín. Bí ata bó ti wù tíntín báyìí téèyàn bá kì bọjú èèyàn máa mọ̀ pé òun fa kata bọjú. Ohun tí ẹ bá mọ̀ tẹ́ ẹ lè ṣe, àwọn low cost business tẹ́ ẹ bá lè dálẹ̀ láti lè jẹ́ kí development wà. Bí development kò wà, káwọn ọ̀dọ́ kó ríṣẹ́. team up káwọn ọ̀dọ́ wa yìí kán ti ríṣẹ́, kán ṣe gbogbo ẹ̀, kán ríṣẹ́. Ara nǹkan tí à ń gbà lérò nìyẹn. Èmi personally tó bá jẹ́ pé ara mi tí ò yá, mo ń plan wípé mo sì fẹ́ máa ṣe yearly production. Production ní Yes. sector wo? Ní performing arts. Okay, performing pé at least bó ti ẹ̀ jẹ́ once in a year kẹ́ máa Yes. release album. Kí n kàn máa release album. Gbogbo irú àwọn mọ́míṣoge mi tí ó ti ṣe kínní yìí táwọn èèyàn ń béèrè Can remix. Gbogbo kan remix àwọn Christian song, gbogbo ìṣòro pátá ní owó pálẹ̀ lórúkọ Jésù. Gbogbo ìṣòro pátá ní owó pálẹ̀ lórúkọ Jésù. That reminds me, wọ́n ní special apostle ní ìjọ Kérúbù àti Séráfù. Wọ́n ní o. I was just being elevated recently. Okay. Special apostle ni mí. Special apostle ní. Eléyìí wọ́n fún mi as ambassador, Christian ambassador recently. Ìyẹn ẹgbẹ́ àpapọ̀ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Can. Yes. There's one thing we should understand. Ṣé rí èèyàn jẹ́ Kristẹni ṣó ń yẹ yín bẹ́ẹ̀ yẹn? Kò mí pé tó bá ń ṣe nǹkan tí ó jẹ mọ́ ìṣẹ̀ṣe pé kò lè débẹ̀. Our culture is our culture. Our culture is our culture. But some people are making mistake by trying to mix culture with religion, which is really affecting us now. It's affecting us. Most times when I go to give talk, I used to analyze on this and I really work on it. Bó ṣe rí rèé, ẹ má pa culture pọ̀ mọ́ ẹ̀sìn. Kó síbi tán lè pè mí sí nísìnyìí káwọn oníṣẹ̀ṣe bá ń ṣe nǹkan lọ́dún tó bá pè mí síbẹ̀, I will go there, I will donate there. Mo lè má jẹun bẹ̀. You get it? N tó bá yẹ kí n ṣe máa ṣe. Bí Kristẹni bá rẹ̀ ń ṣe, tán bá ń ṣe anything ní church wọn, I will go there. Gbogbo ẹ̀sìn tọ́ba. Bẹ́ẹ̀ni, nígbà tẹ̀tẹ̀ ti dọba báyìí. Yes. Gbogbo ẹ̀sìn ní tọ́ba. Ọba ò lè tẹ̀ káwọn Muslim kan gbé kíní Kùránì wọn lẹ̀ kábíyèsí ẹ máa bọ̀. I be there. N tó bá yẹ kí n ṣe màá dẹ̀ ṣe. So ẹ ti di special apostle náà ṣe ní àbí senior special apostle.
I'm a special apostle. Nínú ìjọ CNS movement. CNS. Ayọ̀ ni. Yes. Ayọ̀ ni o. Dá mi lónìí. Ayọ̀ ni ayọ̀ rẹpẹtẹ most special apostle ni mí. Kábíyèsí o. Ẹ ṣé. So ẹ jẹ́ ká wá wò báyìí kó torí àsìkò wa. Ifẹ̀ ìlú tó ti pẹ́ ni tó dẹ̀ jẹ́ wípé kì í ṣe pé pípẹ́ nìkan cradle of Yorùbá race, cradle of civilization. Yes. Ẹ jẹ́ ká wò ṣé kò ti tó ká pèsè gómìnà tá bá ń ka deputy governor nífẹ̀ẹ́ ó ti lọ bí mẹ́rin báyìí láyé Rẹ̀mí Fani-Káyọ̀dé nígbà yẹn ìyẹn deputy premier bàbá Sòókò Adélékè Adéwọyìn kó tó ṣáájú àwọn sẹ́nítọ̀ Yọlá Omíṣọ̀rẹ́ bàbá Sòókò Adéwọyìn ọmọọba Kọ́lá Adéwùsì bíi mẹ́rin tó ṣàjẹ́ igbákejì ṣé kò tí tó àsìkò fún wa láti jẹ gómìnà ni àbí kí lẹ́yìn rò pé wà ń díẹ̀ ṣé àbí spiritual kan wà ń díẹ̀ ni àbí kò sí ìtalára yẹn tó ní àbí ègún kan wà ń bẹ ni. ẹ jẹ́ kí n sọ kíní kan fún wa ó ti tó àsìkò ó ti jù bẹ́ẹ̀ lọ gan ṣùgbọ́n Ọlọ́run ló máa ń yan ọba. Ọlọ́run ló ń yan ọba. I must tell you that's why I say pé style mi ó yàtọ̀. I'm not a politician. I don't belong to AC. I don't belong to PDP. Ẹgbẹ́ tí ó bá ń rè máa ń vote fún. Ajib any government in power. Yes, governor tó wà ń bẹ̀ yìí mo vote fún PDP and I can say it loudly. Yes, fún governor tó wà ń bẹ̀ Adeleke. Mo vote fún. Bó dẹ̀ dọ́là bọ́mọ wa náà bá dìde tó wá gbà fipò tí màá vote fún. Believe mi ni wípé Ọlọ́run ló máa yan ọba. Look at bàbá Awólọ́wọ̀ bó ṣe try to. Ṣó débẹ̀? Kò débẹ̀. Ọlọ́run gbogbo àwọn tó ń wò lónìí tọ́lọ́run gbé adélé lórí. Tí ẹlòmíì bá sọ nǹkan tó ń pass through tàbí tó ti pass through kó tó jọba ọmọdé mi àní òòfù kí ló fẹ́ fọba ṣe. Àtàrí àjànàkú ni. Kì í ṣẹrú ọmọdé ṣùgbọ́n ó ti wà nínú kinní pé wọ́n máa jẹ́ ní irun ẹ̀ ti wà lórí wọn ní. Tí irun ẹ̀ ò bá sí lórí wọn kò sí bóyá lè ṣe tó lè jẹ́. Nígbà tẹ́ni kan sọ rubbish kan tọ́ba kan sọ fún mi pé òun ló ń jẹ́ kí Adéyẹyè dé ibi tó dé nǹkan ní mùsùlùmí lẹ́yìn pé àbórí wèrè lélẹ́yìí. Because it has been written pé this man will become a king. Àkọọ́lẹ̀ ó ti kọ̀ǹkẹ́. Bí ò bá mẹ́ it will be there. Torí Christian kan sọ pé ó ní tó bá ti ṣe tán láti yan èèyàn kò sẹ́ni tó lè di lọ́wọ́ ní Ọlọ́run ọba. Kábíyèsí lẹ́nu máa rí. Gbogbo nǹkan tó ní í ṣe tí gbogbo ẹ̀ táyé ń yẹ tó ń ṣe gbogbo ẹ̀ yìí ó ní support Ọlọ́run ọba lẹ́yìn. Ẹlòmíì kan tán rẹ̀ jẹ́. Mo máa ń sọ history kan fáwọn èèyàn. Some people are so stupid. Wọ́n máa ní mo ní téèyàn bá tàpá sí orírun ẹ̀ ìyà máa jẹ́. Ẹrú kan ìbọn ní sọ̀tẹ̀. Èèwọ̀ ni o. Elúkélù tọ̀ ni. Dàkáṣà nígbàgbọ́ pé níjọ́ kan Olódùmarè á gbọ́gbé wa. Ọlọ́run tẹ́ ẹ máa gbọ́gbé wa. Láìpẹ́ láì jìnnà. Láìpẹ́ láì jìnnà. That's my prayer. Pé ẹ̀yin náà gbàdúrà bẹ́ẹ̀ pé lójú ẹ̀mí yín. Lágbára Ọlọ́run lójú ẹ̀mí mi. Lójú ẹ̀mí bàbá Kábíyèsí Ọọ̀ni Adéyẹyè. Yes. Ifẹ̀ á pèsè gómìnà. Lágbára Ọlọ́run bí ò tí ì yá báyìí yóò yá. Ojú ló pẹ́ sí. Ojú ló pẹ́ sí. Ẹ ṣe gan ẹ kú ohun látàárọ̀ bàbá Kábíyèsí ọba Dr. Abíọ́lá Fákóyèjọ Àwòṣémọ̀ Oòduà. Lastly ká tó di pé àkáàdì ẹ má ní pé ìbéèrè wa ń pọ̀. Báwo lè ṣe feel yàtọ̀ sí pé orúkọ cultural troupe yín ẹ pè ní Oòduà. Báwo lè ṣe feel nígbà tó ń fún yín ní ọmọ Odùduwà nígbà tó ń fún yín ní role yẹn gẹ́gẹ́ bí lead role láti wá play nípa sinimá tó ń ṣe ń gbà yẹn. Now ara nǹkan tí àbí torí pé ẹ jẹ́ ọmọ Ifẹ̀ ni. Because a bá wo àwọn àbùdá a wò pé báyà torí pé Odùduwà àwọn ní Odùduwà jẹ́ni tó ga. Mi ò rò bẹ́ẹ̀. Mo sọ pé what will be will be.
n tọ́lọ̀ bá fẹ́ ṣe kò sẹ́ni tó lè dá dúró because audition èrò pọ̀ gan àwọn tá a sọ audition àwọn wo lẹjọ forí gbárí fún ó pọ̀ o èrò pọ̀ mi ò tẹ̀ lè rántí níta yẹn gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pè wá síbẹ̀ ẹ pọ̀ tẹ̀sọ́ we are like 500 gan níbi tá a pọ̀ dé. nígbà tẹ́ wá ṣe bó lẹ ṣe wá feel to play that majestic and historical role gẹ́gẹ́ bí Odùduwà himself tẹ́tí wá jẹ́ ọmọ ọ̀tọ̀ ni pé yẹmọ son of the soil. Sherry, there is one thing in the arts even tó bá play lead role wàá sì rí wípé tó o ṣe dáadáa ṣá nǹkan tá ń pè ní good artist nìyẹn o ò lè yínra ẹ because as of that time you are playing that role you are not seeing yourself. Yes, what I mean is that you did not see yourself as playing that role. Other people will watch you and say, spectators ló máa sọ pé ta ló gba ta ló gba award. Torí mi náà mo mọ̀ pé role yẹn bí ọ̀pọ̀lọpọ̀ endorsement and award. Gba ta ló gba award lẹ́kọ̀ọ́ tí wọ́n lọ́ọ̀jì wá. Kàn pọ̀ Odùduwà. So bàbá yẹn mo ti gba orúkọ bàbá yẹn popular father báyìí. So ẹni tó ṣe Odùduwà ló look young báyìí òun kàn rò pé àgbàlagbà kan ni so the courage has to be there because o ti mọ̀ pé role tó fẹ́ play yìí Odùduwà bàbá gbogbo Yorùbá the courage has to be there you get it so we thank God. And how do you feel when people call you Odùduwà? Oh, I feel happy. I believe it's my name. Òun gan ló wà lórí Facebook mi because àwọn èèyàn jẹ́ ń gbádùn Odùduwà ọ̀pọ̀lọpọ̀ òtí ẹ̀ morúkọ mi ó gba àwọn òyìnbó mi tó máa ń wá láti Amẹ́ríkà láti Odùduwà náà máa ń pè. Àdúpẹ́ Ọlọ́run ká ṣàlàyé nínú ọ̀rọ̀ tẹ̀sọ́lẹ̀ kan pé láìpẹ́ láì jìnnà ká máa retí production mi. Láìpẹ́ láì jìnnà lágbọ̀rọ̀ Ọlọ́run àwọn fans yín. Production mi ní production film o but ní musical rem jà ká máa retí nǹkan tí mo fẹ́ ṣe ni wípé I'm working on a cultural traditional music tó jẹ́ wípé mo ń gádà láti lo àwọn youth Kèrègbè Ifẹ̀ bọ́n ṣe máa ń lò láyé ìgbà yẹn mo fẹ́ lò nínú music mi Kèrègbè táwọn ìyá àgbààgbà máa ń lò so tí nǹkan tí máa fẹ́ ṣe fídíò ẹ̀ gan mo máa make up àwọn young artist yẹn tí wọ́n á dàbí àwọn ìyá arúgbó yẹn tó jẹ́ kálukú wọn máa jókòó round lákòdì tí wọ́n á bẹ̀rẹ̀ Kèrègbè lílò tá a wá introduce this international instrument sí tó ń yẹ yín dẹ́yìn. So the collaboration of ensemble tó lágbára àwọn jazz modern musical pẹ̀lú bàtà pẹ̀lú Kèrègbè yẹn. Ẹ bá wa pa àlọ́ àpagbè kan àti àlọ́ àpamọ̀ ká wá forin ìfẹ́ kan ká fi parí ẹ̀. Àlọ́ àpagbè gbogbo àlọ́ ti sá lọ lórí àlọ́ o. Àlọ́. Nígbà àtijọ́ àwọn ọ̀bọ wọ́n sára wọn jọ wọ́n bá lọ bá Ọlọ́run ọba ṣe ń gbọ́. À ń gbọ́ àgbọ́yé. Wọ́n á sọ pé Ọlọ́run kí làwọn fi ṣe ọ́ àwọn èèyàn rèé tí wọ́n ń rìn tán ń ṣe kinní tí wọ́n ń ṣe gbàṣàwò yìí àwọn ará bíi àwọn kan wọ́n àwa ni wọ́n ń lò tán ń sọ téèní mọ́ lọ́rùn tán ń fà káàkiri kí làwọn fi ṣe wọ Ọlọ́run ọba Olódùmarè ṣàánú àwọn Ọlọ́run wa ní wọn á gba ọ̀rọ̀ wọn rò òun máa ronú sí i kán wá lọ́jọ́ kejì kan wá bá wọn nígbà tán dé lọ́jọ́ kejì Ọlọ́run wá
Ọlọ́run wá wo ọ̀rọ̀ yẹn wípé mo máa ṣe kinní kan o ní oríta ìsálayé, mo máa lọ sí adé kan síbẹ̀. Adé yẹn tó ń bá ti ṣe adé yẹn sí oríta ìsálayé, ẹ lọ tẹ bá ti débi adé yẹn, ẹ bẹ̀rẹ̀ sí fi para, ẹ máa dọ̀yàn. Tẹ báyìí ti dọ̀yàn báyìí, kẹ́yìn náà kò sẹ́ni tó máa sá fún. Agbára ti dọ́wọ́ rẹ̀. Ẹ̀yin náà ti ṣe kinní. Nínú orí ẹ bá bẹ̀rẹ̀ sí dùn, ṣùgbọ́n èèwọ̀ kan ṣo ló ní o, ẹ gbọ́dọ̀ léètì débi adé yẹn o. Àsìkò tó òòrùn bá ta báyìí, ẹ máa lọ fi adé yẹn para. Nínú wọn bá dùn, wọn bá fi lé pọntí ní wọn fọ̀nà rókò à, wọn bá bẹ̀rẹ̀ sí kọrin. A ó dé ènìyàn lónìí, wọn mímu tí, a ó dé ènìyàn lónìí, ènìyàn, a ó dé ènìyàn lónìí. Inú àwọn náà dùn. Ibi tí wọ́n ti mọ tẹ́, náà tẹ́ mọ tẹ́ lóríṣiríṣi. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti yó, wọ́n ti sùn lọ. Títí oòrùn fi lọ́rílẹ̀, adé tí ń gbẹ. Àwọn tó jí láàrin wọn náà ní ha ọ̀sán ganan mọ̀ ní káwọn lọ síbi kíní, náà bá forí lébẹ̀, náà bá sẹ́pẹ̀ sí sáré. Náà ṣe débẹ̀ báyìí, adé ti gbẹ, ìyẹn lè fọwọ́ pa, lọ́wọ́ ni wọ́n fi dàbí ọwọ́ èèyàn. Wọ́n lè fi ẹsẹ̀ pa. Ó kọ́ wa pé ká má máa yọ̀ láyọ̀ jù. Ó kọ́ wa wípé ká máa wẹ̀yìn wò. Wẹ̀yìn wò. Wọ́n yọ̀ láyọ̀ jù. Wọ́n yọ̀ láyọ̀ jù. Torí táyọ̀ bá pọ̀ jù, ó lè kó báyàn. Lọ́rọ̀ ṣe rí. Ẹ fún wa ní ti apámọ̀ ní àbí apágbè. Apágbè ni mo fún yẹ. Ẹ fún alápamọ̀. Apámọ̀. Ó dà o. Àlọ́ àpamọ̀ ni pé àlọ́ o. Àlọ́. Oró sọ láti òkè délẹ̀. Láti òkè délẹ̀. Oró sọ láti òkè délẹ̀. Kí ni ìtumọ̀ rẹ̀ o? Kábíyèsí o. Kábíyèsí o. Ta ló mọ̀ o láti òkè orílẹ̀ délẹ̀ báyìí ló ti ra sọ. Ìyá mọ̀ pé omi oró sọ látòkè délẹ̀. Ta ló mọ̀ o? Ọ mọ̀? Lè mọ̀ o. Ta ló mọ̀? Igi ọ̀pẹ ni. Igi ọ̀pẹ. Ó dà, ẹ ṣe kábíyèsí. Ẹ wá fún wa lórin ìfẹ́ kan. Orin ìfẹ́. Ṣe rí tí bí mo jí máa jẹun yẹn a sì ń jẹ. Wèrè ló kọ ṣùgbọ́n popular. Ṣé wèrè yẹn popular ń fẹ́? Wèrè yẹn popular ń fẹ́. Wèrè yẹn ti dàgbà, ó ti kú ẹ̀. Ẹ rántí orúkọ ẹ̀. Àríṣe lára. Àríṣe lára. Àríṣe lára. Àríṣe lára. Wèrè nígbà yẹn lọ́dún lówó lọ́wọ́ òun náà fi ń pè ní àríṣe láyàbá. Àríṣe lára ó lówó lọ́wọ́ kó tó ya wèrè. Òun ló kọ orin yẹn. Ó kàn dé bí òkú yẹn ni wọ́n ń sòkò àgbà lọ́wọ́. Wọ́n bá yẹ àríṣe lára rí i, ó dẹ̀ popular. So gbogbo ibi tó bá ti dé gbà yẹn wọ́n máa ń tọ́jú ẹ̀. Wọ́n á bu oúnjẹ, wọ́n á bu gbogbo ẹ̀, wọ́n á bu fún. Wọ́n bá bẹ̀rẹ̀ ìlú ń bò rí ẹ̀wọ̀n ní ìlú lọ́ba wí. Ìyàwó bí ọlọ́mọ nìwọ mi sìn lọ́wọ́lọ́wọ́. Ìyàwó bí ọlọ́mọ nìwọ mi sìn létòlétò. Orí ọ fún ọlọ́mọ kò mọ̀ nígbọmọ ọ̀hún o. Bí wọ́n fèsì gbárí ní. Ní wọ́n bá fi ìlú sí, ló bá di popular orin di ìsìn. Ìdí ìsìn yìí, ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn tí orin yẹn mọ́. Kábíyèsí Ọlọ́run jẹ́ ká rí ń pẹ́. Àmín. Ẹ̀mí yín á gùn nínú ọlá, nínú àlàáfíà, nínú ìfọ̀kànbalẹ̀. Òṣùpá ó ní ara fídá, ó ní tiréfin. Ibi kìjàkìjà làbẹ́kùn. Ọlọ́run jẹ́ á rí pé kábíyèsí. Kábíyèsí olómi, Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa. Ẹ ṣé gan, inú wa dùn pé àwa bá yín lálejò pẹ̀lẹ́ ẹ̀dá wa lóhùn. Ṣé gan dúpẹ́ púpọ̀ lọ́wọ́. Ọlọ́run wà pẹ̀lú yín. Ọlọ́run á fún yín ṣe o. Ṣé rí nǹkan tẹ́ ń ṣe iṣẹ́ torí ara yín nìkan.
fún ìlọsíwájú Ifẹ̀ ni inú mi dẹ̀ dùn gidi gan fún ìlọsíwájú Ifẹ̀ ni ẹ rí i pé tẹ́ bá dé kọ́dà níbẹ̀ yẹn ẹ rí àwọn musical instrument níbẹ̀ nígbà tá a lọ sẹ́kọ̀ọ́ a ra instrument lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mi ì yé instrument rà tí bá ti travel mo ṣe ń wá instrument kan báyìí tí má travel next time mo fẹ́ tí commissioner máa ń play commissioner for DJ tí n bá rí ní London máa rí ní US keyboard yẹn ò jù báyìí lọ tí commissioner DJ okay DJ tó máa ń lò beat pad yes ó wà lórí keyboard mi tí mo ṣẹ̀ṣẹ̀ àbọ̀ iná but kò wá feasible tó bẹ́ẹ̀ yẹn okay so there are a lot of plans inú mi dẹ́ dùn ẹ̀yin tẹ́ jẹ́ youth tí mo máa ń ka gbogbo ọ̀rọ̀ mo máa ń ka comment ní àwọn kálukú báwọn èèyàn ṣe ń ṣe sí inú mi dùn Ọlọ́run dẹ́ fẹ́ àwọn ọmọ gidi kẹwàá ló lè fẹ́ gbogbo àwọn ajílẹ̀ sóró àǹkó yẹn ọmọ gidi ni wọ́n Ọlọ́run fi wọ́n kẹwàá o gbogbo àwọn èèyàn wa tán fẹ́ di gọ́vnà yìí bàbá Omiṣore yes Síkírù Ayédùn kí wọ́n ti ń porúkọ Jídé Ọmọwúrà rẹ̀ yí Adéretí ọmọ dáadáa ni wọ́n o ọmọ dáadáa ni wọ́n o mo ní ìgbàgbọ́ pé torí ọkàn Ifẹ̀ ò tí ì balẹ̀ dáadáa ni wọ́n ní èrò rere fún Ifẹ̀ kò sí ọmọ àlè ní òní ní èrò rere sí ìlú ẹ̀ ọmọ àlè lónìí ní òní ní èrò rere sí ìlú ẹ̀ wọ́n ní wọ́n dẹ̀ máa ṣe lágbára Ọlọ́run adé máa tì wọ́n lẹ́yìn á dẹ̀ tì kábíyèsí wa náà lẹ́yìn ojú tó bá lòun máa rí kábíyèsí yẹn ó máa fọ́ ojú tó ló bá lòun máa rí gbogbo àwọn ọmọ Ifẹ̀ yìí ó máa fọ́ gbogbo ibi tán bá dẹ̀ lọ tán fẹ́ dé lọ́lọ́run máa tì wọ́n lẹ́yìn a sì máa ní gọ́vnà ní ìlú yìí gọ́vnà ta ní presently ó ń ṣe dáadáa kò sẹ́ni tó jẹ gọ́vnà tí ìsọmọ fẹ́ o ká má tẹ̀ra wa jẹ o gbóná ti lọ Ifẹ̀ náà lórí ìrùn níbi yàn sọ máa lè Ifẹ̀ náà ti lọ èyí tó bá ti wọlé nú wọn ká gbárùkù tí ni ká gbárùkù tí tiwa ní kọ́lọ̀ ń jọ kó ṣàánú wọn a ò gbé kinní kan a yan ẹgbẹ́ kankan pọ̀ sí ẹni bá ti wọlé náà ní tíá ó ní tíá kí lásìwájú wà nǹkan tá a fẹ́ nìyẹn àbí kí la tún fẹ́ gbà Ọlọ́run ti fi aṣorí Ifẹ̀ ní krédù gbogbo wọn ẹni tó bá wù tó wù kẹ́nìbọ̀dì dà kò sí má ṣe lè pè tán ara wọn tán ní kan fẹ́ lọ́nà so Ọlọ́run á wà pẹ̀lú yín á dáa fún yín o ẹ̀yin èèyàn wa tí ẹ̀ wà lójú wòran Inside Ilé-Ifẹ̀ àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ẹ ṣé o God bless you Ifẹ̀ àgbéyà o.